àti pé àwọn gómìnà yìí ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ pọ̀ lẹ́yìn ọmọ ayé jẹ́ iye bàbá ó ní àwọn ìdìbò má lè gbádìí yẹn ni ẹ̀tẹ̀ ìdánwò wo àdìgẹ́ fún wa lóṣù mẹ́fà gbogbo kìíní yà á lọlẹ̀ àná lọlẹ̀ á lọlẹ̀ á lọlẹ̀. oríṣiríṣi ibi lọ́ọ́ ti gbà wọlé Yorùbá ìyẹn láyé ń pè àwọn gómìnà wa ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ papọ̀ ká lé àwọn pípé ìwà ọ̀gá wa ló ń jẹ́ terrorist lẹ́gbẹ̀ẹ́ OPC ló ń jẹ́ bẹ́ẹ̀ tí OPC bá fẹ́ jà tí 500 OPC bá fẹ́ jà 10,000 yìí wọlé adarapọ̀ mọ́ ẹ̀ tí wọ́n láyé ìbẹ̀ ní agbádá là ń wọ̀ ẹ̀ tí wọ́n lẹ̀ ìgbà kábíyèsí aláàfin sọ̀rọ̀ ní àárọ̀ ìbò ní ìkọ́tà sọ lórí ọ̀rọ̀ security lẹ́yìn Yorùbá o kàn rí nọ́mbà kábíyèsí ní 6:30 sound unusual kábíyèsí ò pè mí ní ẹni àwà bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe jí mójú bá pè ó ọ̀rọ̀ insecurity ni we spoke for 1.5 hours lórí ọ̀rọ̀ insecurity lẹ́yìn Yorùbá kábíyèsí is highly disturbed about the insecurity of Yorùbá ọ̀tà fi kọ lẹ́tà àti pé àwọn gómìnà yìí ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ pọ̀ lẹ́yìn ọmọ ayé jẹ́ iye bàbá ó ní àwọn ìdìbò má lè gbádìí yẹn ni ẹ̀tẹ̀ ìdánwò wo àdìgẹ́ fún wa lóṣù mẹ́fà gbogbo kìíní yà á lọlẹ̀ àná lọlẹ̀ á lọlẹ̀ á lọlẹ̀. lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ ní ẹ fún wa lóṣù mẹ́fà péré gbogbo kíní á lọlẹ̀ á lọlẹ̀ á lọlẹ̀ á lọlẹ̀ gbogbo àwọn Fúlàní àwa gbígbà gbogbo wọn sá lọ gbé Gani Adams ti ṣe tán ó yá everybody ẹ pariwo Kakanfò sọ̀rọ̀ lọ́wọ́ wọn bọ́ lọ́wọ́ ti sọ páwọn rẹ́dí fún gbogbo ẹ̀yin governors wa ó yá ẹ lọ forí balẹ̀ fún Kakanfò ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrò lẹ́ẹ̀ka lẹ́ ẹ kú dédé àsìkò yẹn kò fojú ọjọ́ ti rí ẹni odò bí bóun ló ti rí lọ́dọ̀ tìyín ẹ̀yin tẹ́ wo fídíò ta post ní ọ̀sán ṣe ti rí ṣẹ́rí bí bàbá yẹn ṣe ń bọ́nú ẹ̀ ẹ̀yin tẹ́ bá wọ ẹ tètè lọ wò a post fídíò kan lọ́sàn bàbá mi tí mo bá nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bàbá Kọ́lá Olóòtú àwọn ni wọ́n interview máa yẹn àwọn ọ̀rọ̀ tí máa yẹn sọ wọ́n against àwọn kọ̀ọ̀kan ìwà tó wù bẹ́ẹ̀ wọ́n against àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ because Yorùbá ò gbọ́dọ̀ máa ṣe gbogbo ẹnu sọ̀rọ̀ tó báyẹn ọkùn ti gbé síta náà mo dẹ̀ tún fẹ́ pé bàbá mi ṣàkíyèsí bàbá Kọ́lá Olóòtú òun ti sọ̀rọ̀ bàbá yẹn ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kẹ́ ẹ̀ tó wá gbé síta nígbà tí òkùnkùn ṣe live ẹ̀bá ẹ̀ dì tí eré àyẹ̀ kúrò ẹni tí ọba wo fídíò yẹn lọ wò náà ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan kẹ́jájọ tẹ̀gbá tún ìmí ìta tó gbédé lónìí ohun tó ṣe ń dà lẹ́rọ̀ ìròyìn ni kí n tó tọ́ máa lọ ẹ jẹ́ sáré dìbọ́ǹkì rúmọ̀ tí mo gbé jáde lánàá ẹni bá wo fídíò mi lánàá mo sọ bẹ́ẹ̀ wípé kò dá mi lójú mi ò lè sọ mo wá ní àwọn oríṣiríṣi fact because lẹ́yìn tí mo ṣe program yẹn tán lánàá ẹnìkan pè mí wọlé nínú fámílì àwọn tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ mi lè dárúkọ fámílì ẹni tó jẹ́ specifically wọ́n sọ ẹni tó jẹ́ fámílì tàwọn nínú ẹni tó gbé yẹn wọ́n ní pé irọ́ tó jìnnà sóòótọ́ ni o pé mo correct bí mo ṣe sọ pé kò dá mi lójú wọ́n ní irọ́ ni o pé wọ́n ti release àwọn tó gbé l'Ógbómọ̀ṣọ́ nígbà tí ẹ̀gbọ́n ìkan nínú wọn dẹ̀ ti sọ̀rọ̀ mo accept ìtún wá ṣe pé mo accept nìkan mo tún wá ní fídíò kan tẹ́nìkan sẹ́ndì sí mi láàárọ̀ ìtí yẹn sọ pé bàbá Gbàgede ó dá bẹ́ẹ̀ ṣe sọ pé kò dá yín lójú yẹn o mo fi díẹ̀ múlẹ̀ fún yín ẹwẹ́ tó lọ báwọn fámílì àwọn tó ń gbé l'Ógbómọ̀ṣọ́ àwọn yẹn náà dẹ̀ sọ̀rọ̀ màá play fídíò àwọn yẹn màá play ẹ̀ wọ́n kí n tó ní kí n play fídíò yẹn sìn ẹ jẹ́ kí n sọ ọ̀kọ̀ọ̀kan lé ẹni tó ṣe rúmọ̀ yẹn wọ́n ní motif yẹn dẹ̀ dá do you know why mọ́mì kan pè mí láàárọ̀ yìí ẹ̀rí anxiety lára wọn bọ́ ṣe pè mí ẹ̀rí pé wọ́n wà curious ẹ̀rí pé
ìdùnnú kan wà lórí ẹ̀mí wọn wọ́n ti ẹ̀ kí ni pé bàbá Gani ẹ káàárọ̀ láti US pé láti UK or US ni màmá yẹn ti pè wọlé bọ́n ṣe pè báyìí bàbá Gani ẹ ṣe gan mo dúpẹ́ màá lè ṣẹ̀ṣẹ̀ ráyè sùn sí màá lè sùn mo ṣe wo fídíò yìí ni tẹ́ni wọ́n ti release àwọn ènìyàn bẹ́ẹ̀ mi confirm ẹnu fídíò yẹn ní tí mo sọ ni pé most likely torí wípé mo gbọ́ mo dẹ̀ gbọ́ nu news bíi mẹ́ta but kò dá mi lójú o màmá yẹn ti conclude pé mo sọ pé wọ́n ti release wọn nínú wọn dùn mo fẹ́ fi yé wa wípé àwọn kan wà ní àwọn òbí dáadáa o tí wọn ò lè sùn látàrí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ẹlòmíì ti ní high blood pressure ẹlòmíì ti ní hypertension nítorí tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ wọn kì í ṣe fámílì àwọn tó gbé o pọ̀tọ̀wọ́ pé ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́rin kí làwọn yẹn ti mọ̀ tí wọ́n wà ní àwọn tí Fúlàní gbé dẹ́ fídíò ọmọbìnrin tó pọn ìkókó sẹ́yìn níyà lọ́mọ òkókó yẹn tí lórí oṣù tó máa jẹ́ ìyẹn lásán ti tó ẹkún fáwọn òbí yẹn àwọn òbí dáadáa tó wà ní home and abroad ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè sùn kíní yẹn ti jẹ́ kí blood pressure wọn high ó dàbí ọjọ́ tí àwọn DSS lọ ìfèdí ilé Ìgbòho bẹ́ẹ̀ bá rántí ìjọ yẹn kí lè ẹjọ́ yẹn tó ṣú ẹnìkan sáré gbé fídíò kan jáde tó ṣògbòho nu plane tó sọ pé wọ́n ti release Ìgbòho tí ń lọ sìn ìjọ tí wọ́n tó rí ní Bẹ̀nẹ̀ ìjọ tó rí Bẹ̀nẹ̀ inú àwọn èèyàn tún gbà tẹ́mi náà gbé jáde pé tó wọ́n ní kó wọ́n gbé o wọ́n ti rí o ti wà ní plane òun rẹ̀ ní plane o ọ̀pọ̀lọpọ̀ ní blood pressure wọn tó ti rise ló wálẹ̀ ṣe rírọ àwọn rumors bẹ́ẹ̀ yẹn gbà míì àwọn míì máa ń deliberately gbé jáde tí wọ́n máa ń mọ̀ọ́mọ̀ jẹ́ ká wà tó mọ̀ pàyé trust lórí social media tó máa ń mọ̀ọ́mọ̀ jẹ́ ká rí ká dẹ̀ wà convince pò tọ́ ni why torí pé wọ́n fẹ́ ǹjẹ́ mọ̀ bá medical practitioner lè ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ mọ̀ pé táwọn bá gbérù nǹkan bẹ́ẹ̀ jáde á dàbí oògùn tó lè jẹ́ kí blood pressure wálẹ̀ bó tiẹ̀ tí mo kò jẹ́ pé rọ́ ni but at that point in time blood pressure àwọn ènìyàn wálẹ̀ they will have sound sleep ìbànújẹ́ tó bá àwọn èèyàn lọ́jọ́ tí wọ́n lọ invade ilé Ìgbòho kì í ṣe ìbànújẹ́ kékeré mo gbọ́ pé nìkan kú pàápàá tí ò lè gbé sára tọ́lọ̀ pé Ìgbòho ti kú the same thing ló ṣẹlẹ̀ sáwọn ọmọ yìí tí wọ́n gbé yìí àìmọye òbí tí ò gbádùn ara ẹ̀ àìmọye òbí tí ò get system ara ẹ̀ àwọn tó wá gbé information yẹn jáde even if it is a fake even if it is called even despite the fact that it is fake ìròyìn ẹlẹ́jẹ̀ ni but ó dàbí oògùn amáratutù táwọn tí blood pressure wọn ti high ó dàbí oògùn amáratutù tó jẹ́ kó já wálẹ̀ ni in totality I will not blame those that brought out those fake news ẹni tó kàn ló mọ̀ wà láyé lómi ò jẹ́ èèyàn fúnra ẹ̀ látijọ́ tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ kò sì mọ àwọn tó kò mọ̀ kankan nínú àwọn tó gbé yẹn kò tán mẹ́bí wọn ọjọ́ tán kò mọ̀ wọn rí bọ̀ mo fẹ́ ṣó fídíò yẹn fún wa sí láti tún fìdí ẹ̀ múlẹ̀ pé fake news ni wọn ò tí ì release àwọn ará bí yẹn kí n tó wá sọ kọ́ńgbọ́gì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí mo kàn fẹ́ kí a rí àrídájú dáadáa ẹ bá mi play fídíò yẹn. ó ti ní àwọn tán ti recover wọ́n ti wá àwọn ọmọ ti wá. àwọn ọmọ èdè so àwọn wo sí àwọn àgbàlagbà release ni sáré release wọn dàbí wọn wá fúnra wọn escape. tí sẹ́ni tó ti ẹ̀ kí ni ó kù táwọn ìjọba wá fún ní báyìí. get closer tó yẹ wọ́n ti ṣẹlẹ̀. ìjọba kan kó àwọn fọ́síìsì wá tí báyìí lè gbà wá. ẹni tó gba báyìí lọ lẹ́ẹ̀kan àti rí wọn lọ. a máa rí nígbà tẹ kọ́ lọ báyìí ẹ̀ẹ́dún secondary school after ìyá ọ̀tà lẹ́ẹ̀dí kọ́ lọ. mo rí nígbà tẹ̀ ń lọ. so IG ti wá deputy governor ti wá
àwọn kọmíṣánná pọ́lísì wọ́n wá area commander wá wọ́n sàn wá náà tó lọ́tẹ̀ gbogbo tí wọ́n sì ń ṣe ìsọ́ọ̀tì gidi ò tí ì sí ní ibẹ̀ so àti ìdí kankan náà àwọn wọn gbé because principal community tí àwọn secondary school táwọn sọ́jà wà wọ́n wà náà tí wọ́n gbé wọ́n gbé títà márùn-ún ìgbé mẹ́fà ọkọ̀ principal gan náà wọ́n kọ́kọ́ fi ń gbé ọlọ́gbà wọn dẹnu bíi pé ìsáàbù tọ́kọ̀ nínú ìsáná sọ́kọ̀ ọkọ̀ tó náà rárá wọ́n sì gbé ọmọ Yáwọ́ta Aláwùsá because ọmọ tibẹ̀ wọ́n jọ lọ skul papọ̀ ní Yáwọ́ta ni so ibi àtọmọ yá náà lọ ti Yáwọ́ta náà ọmọ tí wọ́n sáàgbé lórí 39 àwọn ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún méjì mẹ́nu wọn ní nursery and primary school ni ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mọ́kànlá ọmọ ọdún mẹ́jọ nígbà tí náà mọ̀ ṣe yẹ kì í sàn tó dàgbà náà máa school ní ẹgbẹ́ ó dà wọn secondary school jẹ́ wọn ọmọ GS3 lẹ́kọ̀ọ́ bí o ti ìlú bíi 14 years so kí n ti gbé wọn nìyẹn. èèyàn tán slọ́tà yẹn bàbá sọmọ ìlú ni ọmọ olùkọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Ògbómọ̀ṣọ́ ni. yes ní ṣiṣẹ́ bíi ni pp ni tí wọ́n pa ìyẹ́dò fún báyìí so wọ́n ṣiṣẹ́ bíi ni. tí wọ́n bá wọn jà kan tó pa àwọn ni àbí wọ́n pa. no ṣe rí wọn kọ́kọ́ pa tíṣà kan ní primary school wa ń bí ẹlẹ primary school àwọn ẹsẹ wọn kọ́kọ́ pa tíṣà kan ìbọn wọn èèfó ìbọn wọn èèpá níbi ẹsẹ̀ nígbà àwọn yàdí ṣùgbọ́n ẹni tí wọn tó padà pa ẹ ní ìsìn wọn ti gbóòn lọ nínú ara tí wọn gbé lọ ní òun wà náà tíṣà secondary school yẹn ní ẹ ti pọ vp ní ní apá. sẹ́sìn wá tẹ́lẹ̀ ní bàbá. no àkọ́kọ́ tá àkọ́kọ́ yẹ náà ní àdúgbò wọn rí. ẹ̀ǹdẹ̀ a gbọ́ pé àwọn àmọ̀tẹ́kùn pé wọ́n wá lọ sínú òpó pé wọ́n rí wọn àmọ̀ bóyá òótọ́ ni. kẹ́rí àwọn sọ́jà wọn wá wọn lọ náà gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ láwọn èèyàn wa gangan ní community ń bí àwọn ọdẹ ìbílẹ̀ kankan tí wọ́n gbójú tí wọ́n tó gbó ẹnu tó wọ́n kò mọ̀ sí ní wọ́n máa lọ wájọ́ láti èèyàn rí o wọ́n bá ń sì rí o tó kọ́dà wọn ò tiẹ̀ fura orí igi wọn wà àti wọn ti tó fẹ́ pọ́ǹpù sí ilẹ̀ so wọ́n bá bẹ̀rẹ̀ sí rìdíìsì mọ́ fúnra wọn so gbogbo àwọn ènìyàn náà kọ́kọ́ dọ́jà ara wọn náà so lọ. sẹ́yìn ara wa ti rí i pé òdodo nìyẹn ló fojú hàn yẹn náà lónìí àwọn mẹ́ta ni wọ́n ní ọ̀rọ̀ ìní lọ́dọ̀ mi àwọn mẹ́rin àkọ́kọ́ mo fẹ́ bá gbogbo ẹ̀yin tíṣà tẹ́ wà ní Nàìjíríà sọ̀rọ̀ Nigeria Union of Teachers NUT èèyàn kéèyàn ni gbogbo yín pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ní national executives àtẹ̀yin tẹ́ wà ní state executives èèyàn kéèyàn pátápátá ni gbogbo yín èyí ní Friday ní ló pé ìjẹjọ tí wọ́n ti pa ìkan nínú yín tí wọ́n dúnbú ẹ̀ tí wọ́n jí àwọn ọmọléèwé gbé association yìí ò ṣe anything lọ kò sí tó burú bẹ́ẹ̀ nígbà tẹ́tí ni kó ti jọ́ kẹta tíjọba ò ti ṣe anything tó wà meaningful sí gbogbo ilẹ̀ máa lọ strike gbogbo léèwé Nàìjíríà náà máa tì ṣe bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ jẹ́ kíjọba mọ̀ lọ́rùn rárá because business is just going as usual olóṣèlú ń ṣe òṣèlú wọn lọ as usual gbogbo nǹkan kan ń lọ as usual bí ẹni pé kò tiẹ̀ sí nǹkan àwọn tó wá yà mí lẹ́nu jù ó làwọn Ọ̀yọ́ state gbogbo teachers tó wà lọ́yọ́ state ẹ lọ wo hardship tí ẹ expose àwọn ọmọ yẹn sí látara pé ẹ ṣe attend the classes nínú kẹ́ lọ school kẹ́ fi tí yín affect àwọn ọmọ ẹ̀ tẹ́ ẹ̀ bá ti school àwọn ọmọ yẹn á continue láti máa wá wọ́n dẹ̀ máa àwọn èèyàn dẹ̀ máa gbé false rumours wọ́n máa spread false rumours ẹ̀ tú àwọn ọmọ yẹn lẹ̀ ọmọ míì tí mọ́tò bá gbà ń kọ́ àsìkò míì tún lè pàápàá fáwọn kidnapper láti kidnap wọn because àwọn míì wà ní wọn tó ń sá lọ lé tó wà stranded sí títì tí wọ́n kọ̀ páàkì mọ́tò pé wá wọlé mo ní fídíò kan lọ́wọ́ bí tí màá ní kan play fún wa àwọn ọmọ yẹn sá lọ lé wọ́n fẹsẹ̀ ní lọ lẹ́nìkan páàkì mọ́tò ló ní kọ́ wá wọlé ẹ wá wọlé àwọn ọmọ yẹn gorí ara wọn báyìí ni tẹ́ ẹ bá ti school tẹ́ ẹ bá yarí pàápàá jùlọ lọ́yọ̀ state
tẹ́ ẹ bá ti skul tẹ́ ẹ yarí tí ẹ tún wọn lọ skul tẹ́ ẹ open skul tẹ́ ẹ fúnjọba ní mandate ọtí tẹ́ ẹ fún condition pé ọtí tó bá gba àwọn ọmọ yẹn jáde ẹ ní lọ skul sọfẹ́ pààyàn ni sọfẹ́ mú yín sí ni Nigeria Union of Teachers national head sọ kọ́kọ́ di fè Nigeria Union of Teachers Ọ̀yọ́ state branch ṣe pé gbogbo ọ̀rọ̀ àwọn teachers kan wọ́n kàn gbé placard ní jọ́ kẹta tọ́rọ̀ ṣẹlẹ̀ kan ni we are saying give us our students láàrin ìṣẹ́jú méjì wọ́n pàánù mọ́ ní last year of last year ni tí wọ́n gbé abdulmudni àti nurse àti doctor kan ṣe é rántí kéèsì ẹ̀ tẹ́yìn èèyàn bá mi dáwó fún Nigeria Medical Association generally gbogbo wọn lọ strike nítorí woman yẹn torí doctor yẹn Nigeria Medical NMA wọn lọ sí strike Nigeria Teachers Association Nigeria Union of Teachers NUT kí lè ṣe you people feel unconcerned still till now ẹ kò feel unconcerned ẹ kò bá ṣe yín lọ anyhow pàápàá jùlọ lọ́yọ́ state kì í ṣàkan ni ju ọjọ́ ọmọ bàbá mi ló bí lọ ṣé nínú kọ̀líìgì yín tí wọ́n dún bí ẹran yẹn ṣé tó yín dùn sí ni kò sí any program kankan tẹ́ ẹ ṣe láti fi mọ́ ọ̀nà yẹn àti láti fi bá àwọn ẹbí àwọn ọmọ tó gbé kẹ́dùn ẹ kàn ń wò ẹ kàn ń ṣiṣẹ́ lọ bí aago ẹ fẹ́ ṣiṣẹ́ kú ni kò sọ́nà tẹ́lẹ̀ why are you people union kò sọ́nà tẹ́lẹ̀ fi jà fẹ́tọ̀ yín ni ẹ wá ń báṣẹ́ lọ ẹ lọ bíṣẹ́ ẹ ń dá àwọn ọmọ yẹn sí wàhálà bá ń play fídíò yẹn tó bá ti rẹ́dì. kí ló ṣẹlẹ̀ ẹ dúró ẹ farabalẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bandit ẹ lọ gun látẹ̀yìn ẹ̀gún oya. Sylvester ìjà lọ àwọn tábà lè tó a máa padà. a máa padà wá àwọn tábà lè jà máa padà wá. Let's we will come back and pick up the paper. Ṣé gbọ́? We will come back. No worry. We will. Let's go. Àwọn tábà lè padà wá tó àwọn àtún. That was how they left the remaining. Àkọ́kọ́ náà àwọn bandits tá à ń sọ terrorists not bandits àwọn terrorists tá à ń sọ yìí ṣé ìlú tí wọ́n máa wọ uniform army wọ́n dẹ̀ máa pa ọlọ́pàá tó máa kó uniform ọlọ́pàá wọ̀ tó bá jẹ́ àwọn náà tún páàkì mọ́tò ni wọ́n kó àwọn ọmọ yẹn tọ́ náà tún kó wọn lọ dẹ́ẹ̀ ni wọ́n tán kó wọn lọ. You are exposing these children to insecurity always. Etilewe, ethnic good reason definitely me or instigate violence because Oyo state government can say don't instigate violence, don't instigate and teachers must strike. It is their right to strike. When the government is not doing the right thing, Oyo state government by now they supposed to be on their toes. Campaign ni wọ́n bá kiri bẹ́ẹ̀ election ṣe máa bọ́ sí lọ́n bá kiri ká ni wọ́n fún ní security vote kì í ṣe gọ́fúnà ló ń gbà lọ́wọ́ wọn ni local government chairman kọ́ kí ni wọ́n ṣe sí ṣé gọ́fúnà ti torí wọn pé gbogbo local government chairman lóòótọ́ wá rí tí wọ́n sign bill pé káwọn security bọ̀kí tó bá dọ́mọ gọ́fúnà wà nínú àwọn tí wọ́n kó ṣé gọ́fúnà farabalẹ̀ látijọ́ ẹ̀ fọ́sẹ̀ kan á máa wò kójú ọmọ gọ́fúnà lọ́mọ ọdún méjì tán kó yẹn tí aburú kan bá wọ ìlú tó gbáráàlú irun bí lọ́ọ̀lù ni ẹ̀yin ẹ jẹ́ kó gbé ọmọ ọba tàbí kó wọnú ààfin wọ́n á lè mọ̀ wọ̀lú o gbogbo security force ayé ni wọ́n bá ti parapọ̀ lọ release àwọn ọmọ yẹn tó bá jẹ́ pé ọmọ gọ́fúnà wà nù wọn bọ́ torí pé wọ́n ti jọ́ ọmọ kò léèyàn máa ní kán oh God
ẹ máa gbọ́ fídíò kan sìn Edmond Oyinlo ó lẹ́nìkan lọ sọ́dọ̀ ẹ̀ reason tó fi jẹ́ pé àwọn Gumi yẹn sì fi strive reason tó fi jẹ́ pé there are a lot of negotiators reason tó fi jẹ́ pé n tó ń pè ní kidnapping yóò lè fi bẹ́ẹ̀ bóyá ló lè stop Nàìjíríà torí pé wọ́n kàn benefit inú ẹ̀ tó bá ti gbé wọ́n máa mọ̀ọ́mọ̀ lọ gbọ́ máa kúṣẹ̀ wọ́n máa mọ̀ọ́mọ̀ lọ rúra èrè àlọ́gbọ́ ọmọ tálíkà wọ́n máa mọ̀ọ́mọ̀ lọ gbé ọmọ tálíkà wọ́n á play fídíò kan fún wa sí kẹ́yìn náà fi ti ara yín gbọ́ reason wọ́n fi lọ gbé àwọn ọmọ yẹn ní school wọ́n fẹ́ fi seek attention government ni wọ́n láwọn kan wọ́n á wá dúró pé ara mi yẹn sọ pé ẹni pé so far àwọn kidnappers yẹn àti ìgbọ̀yé tán náà fẹ́ gbà wọ́n sọ̀rọ̀ àwọn kan náà máa lọ negotiate pẹ̀lú wọn ní publicize ẹ̀ àwọn kan lọ negotiate àwọn ẹni máa padà wá sọ fún government wọ́n náà fẹ́ gba 5 billion o whereas 1 billion làwọn yẹn sọ àwọn náà fẹ́ gba 5 billion government náà ní fẹ́ kí irú ń tà sọ yìí wọn ní fẹ́ ká sọ owó ẹ̀ sáwọn wọ́n á fẹ́ cover ojú wọn kó 5 billion lẹ̀ ẹnu fi negotiate kẹ̀kẹ́ àwọn ọmọ yẹn wá o àwọn àkó 4 billion wọn àkó sápò wọn lọ fún àwọn tó kidnap wọn lọ fún wọn 1 billion wọn á gba àwọn ọmọ yẹn ẹ̀gbọ́n ṣé nǹkan ẹ wá lè stop Nàìjíríà wọn látàyè Buhari ló ti rí bẹ́ẹ̀ látàyè Buhari ló ti rí bẹ́ẹ̀ tí wọ́n á kó àwọn ọmọ bẹ́ẹ̀ tí wọ́n á bèrè negotiation irú àwọn ẹrùfàáyí tó kó wọn wọlé ìkan náà dẹ̀ tún jáde nínú àwọn àmì ìyẹn ní lásìkò election báyìí wọ́n á lọ sí neighboring countries wọ́n á lọ kó wọn wá bíbà wọ́n á wá ní àwọn kó wọn sí IDP camp wọ́n á fún wọn ní PVC lẹ́fí máa ní tí kò náà ti máa ń fi pọ̀ wọ́n á fún wọn ní PVC tó bá dìbò tán táwọn olóṣèlú ti bọ́ sípò wọ́n kàn àbádọ́ wọn ni àwọn yaba ya wọ̀lú wọ́n máa jíyàn gbé àpòpàrọ̀ bó ṣe rí láyé Buhari nìyẹn 2015 nígbò fẹ́ na Goodluck Jonathan ẹrù fàáfẹ́ náà rẹ̀ sọ́pá àwọn kó wọn wọlé kán lè gbàgbọ́ lọ́wọ́ Jonathan wọ́n dẹ̀ ṣetán nìyẹn wọ́n àbádọ́ wọn ta sí wọn mọ́ ìbẹ̀rẹ̀ banditry nìyẹn Nàìjíríà wọn wà tí stop ẹ̀ dọ́là. And this is the reason why tó fi jẹ́ pé ìjọba tó bá jẹ́jọba lóòótọ́ àwọn tó ń bọ̀ yìí nísìn tẹ́tí gbogbo ilẹ̀ ti gba primary APC ẹ̀yin tẹ́ gba primary ADC ẹ̀yin tẹ́ gba primary NDC sí náà ló pẹ́ yìí gbogbo yín APC NDC ó dà bẹ́ẹ̀ ADC NDC APC èkéyìí tó bá dipò gọ́fúnà ẹni máa di gọ́fúnà ní yín kó gbọ́ sétí iṣẹ́ lẹ fẹ́ wá ṣe ní gọ́fúnàṣìpù tẹ fẹ́ wà o àwọn tó ń ṣe gbọ́ for the first time èyí tẹ́ máa bọ́ síbẹ̀ second term ẹni bá ti mọ̀ pé òun ò ní lè bá wa stop banditry ní state òun kó bá di gọ́fúnà or better still kí wọ́n jẹ́ kí Nàìjíríà pín kàmá kóníkálukú máa bá tiẹ̀ lọ. Fulani cannot be holding us to ransom always. Ẹ wo àwọn òbí àwọn ọmọ tí wọ́n kó yìí condition wo lẹ́rọ kó bí kọ̀ọ̀kan wà. Òbí mélòó ló ní shock absorber láti mọ̀ pé ọmọ wọn ọmọ ọdún méjì ó wà ní ọgbà kidnapper. Òbí mélòó ló ní shock absorber rẹ̀ ṣé wọn ò ti pa òbí yẹn sáyé? And that state governor is still waxing stronger and stronger every day. That is why I ask. Pé ṣé tó bá jọ pé ọmọ gọ́fúnà kan wà nínú àwọn tí wọ́n gbé yẹn ṣé state governor yẹn máa rìn á máa dunnú kiri. Pátápátá the only activities tẹ́lẹ̀ rí wọ́n ṣe so far ó ní pé níjẹta wọ́n sign harmonization of the security to lọ parí. Kí wá ní next line of action ó dìjẹ́ ìjọ lẹ́nu Friday last week òbí tí wọ́n gbọ́mọ ẹ̀ mẹ́rin ìyẹn láwọn lọ school àárọ̀ ọjọ́ yẹn
òun lòun sọ fọ́ọ̀sì wọn pé ṣe bẹ́ẹ̀ ni Friday by 1 ẹ ti jáde ẹ máa lọ. Wọ́n kọ́ àwọn ọmọ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n tún gbéyàwó ọmọ ẹ̀ tí yẹn ń tọ́ kókó lọ́wọ́ tọmọtọmọ tún gbé yẹn náà lọ nínú ìdílé kan. Bàbá tèmi dẹ́rì tí wọ́n ṣọ́ àgbo ni ó yá tell me now. Tí yẹn bá kú lójijì ṣé ìjọba fẹ́ lọ ra ẹ̀mí ẹ̀ padà? And I don't know why Tinubu is not asking these governors, all the governors in 36 states, why is he not asking them questions? Owó tẹ̀ ń gbà lọ́wọ́ mi kí lè fi ṣe ẹni gba 10,000 tẹ́lẹ̀ security food ó di 30,000. Tinubu sọ di 30,000. What are they doing with those money? If I were in Tinubu's shoe, this is what I will be telling them. Ẹ sọ mí lẹ́nu ẹ jẹ́ káyé máa ṣépè fún mi pé mi ò mójútó security. Whereas I have given you these people, I have empowered you to go and make security in your state. Kí lẹ̀ ń fowó yẹn ṣe? And I don't know if Tinubu has no power to question the governors. Òun láyé ṣépè fún sí òun ni gbogbo ayé ń rí. Forgetting the fact that state belongs to the governors. Bó lè bájà ní Sáfàrà Tinubu ni, bó lè bájà ní Sokoto Tinubu ni, á sọ bẹ́ẹ̀ ìwọ ló lórí. Àwọn governors yẹn kí náà ṣe. Àwọn ọmọdé wà tó benefit lórí kíní seriously. Níjẹta mo gbé Fúlàní tó ń display owó tuntun wá. Àwọn tó ń gbówó tuntun yẹn fún wọn, in fact páálí tó fi gbówó tuntun yẹn fún wọn ó sì wà ńlẹ̀. Méjèèjì a ṣẹ̀ṣẹ̀ wá rí fídíò kan tó lóṣèlú wá tí wọ́n bá gé páálí báyìí tó jẹ́ pé bọ́ǹdù owó yẹn náà gbé jáde bẹ̀. Irú àwọn yẹn náà fáwọn Fúlàní yẹn lówó láti fẹsẹ̀ ìmúlẹ̀ pé aláwọn kan wà tí wọ́n benefit tó wà nípò òṣèlú tó wà nípò agbára. Nínú nǹkan yóò ṣe lè stop. Àfikún fìtì gbogbo out lọ́tọ̀ tí tán bá gbé gbogbo wọn pátá tí wọ́n execute wọn at worst tán fi wọ́n sí land jail tó jẹ́ ká mọ̀ pé wọ́n jẹ̀bi ikú látara àbúrú tó ń ṣe. Beside that ipò tá a máa wà Nàìjíríà rẹ ẹ wò èyí lè sọ ọ́ bóyá táwọn bí mọ̀mọ́ àbí Jésù tán bá wá ṣe president Nàìjíríà tàbí tán ṣe governors tó ráhùn ta trust ní àbí mi lè sọ bọ̀ pé èèyàn ẹlẹ́ran ara bíi ti wáyé ó wá ṣe governor kò ṣe president káwọn tó dẹ̀ sì ń benefit lórí kidnapping ṣì wà láyé gas kíá wọn a máa ṣe bẹ́ẹ̀ lọ ni wọn ní ṣàdúrà kí kidnapping dúró ẹ gbọ́ fídíò yìí ní òyìn lò lẹ kẹ́ ẹ gbọ́ nǹkan tí máa yẹn sọ nù ẹ̀ ó yá. Then when Niger Delta area started, expanded to kidnapping of rich people. There's this guy in Lagos that was Easy Evans or whatever his name is, was arrested and prosecuted. You know, when rich people toughen their security, I think the kidnappers now said, hold on a second, who has the deepest pocket outside the rich people? Government. So, but to make government to pay, they have to cause maximum embarrassment to the government. So when you go to a village in the bush and kidnap 100 children, you know their parents are peasants. As a kidnapper, you don't expect those parents to pay. You kidnap those 100 children because you want the government to pay. So what was happening, and a lot of this happened under Buhari, was a situation where they would tell Buhari, okay, we need to pay 500, I'm just using as an example, 500 million to get those kidnapped children released. They will approve it. Maybe the children are actually released based on 50 million or 100 million. The remaining 400 million is pocketed by people. So under Buhari, ransom was paid. Oh yes. But the point is, there are people within the system benefiting from it, is my point. So if you are benefiting from it, then the more kidnapping that happens, the better for you. That's the problem. So that's what I mean by insecurity became an industry. You know, it was more profitable than than security. So the people in the military, former military structure, are making their money through procurement and graft
that comes through procurement. The people who are in the wider security estate were making money through, ransom. I mean, at that time, if any of your lover is kidnapped and you call the police have a hostage negotiator, almost like not police officers, of course. They have it's like a business. They will refer you to those hostage negotiators because they're the ones that know how to go and deliver your ransom. So everybody was making money out of it. In fact, during Buhari time, many things Nigeria don't know is that these kidnappers, they understood the economic imperative. So what happened? If people gave me the testimony, is that maybe the ransom is 100 million. When you go and deliver it to the kidnappers, the people that actually do the delivery, the kidnappers will not count some of the money and give it to you. So it's business. It's business. So when you get your commission, will you not go home and pray that nobody should be kidnapped? So those people are always happy for new kidnapping cases because it's more money. So we have networks of beneficiaries. Absolutely, that's the right word. Network of beneficiaries from top to bottom that are benefiting from insecurity. So they won't fight it. And that is a problem we still have today. They won't fight it. They will not fight it. So the business is expanding. There was this incident on the railway between Abuja and Kaduna. Then when some people were kidnapped. One of the people that was kidnapped was a junior brother of a friend of mine. I think they were asking for 50 or 100 million. I'm not quite sure what the ransom figure was. So everybody put money together, gave it to this guy to go and deliver. Our guy was released after the money was delivered. But the person that delivered now came back with a story. He said he had to go through 3 military checkpoints on his way to the rendezvous that was given by the kidnappers. He said, and in each of those checkpoints, they demanded money. He said, by the time we got to the third, he said, look, these guys will count this money and they will find that it's less because you guys have been collecting. He said, tell them that we were the one that took it. So the military know they are there. So when he got to the kidnappers, and of course they counted the money, I think it was missing, 5, 6, 7 million, I can't remember. He told them it's the checkpoints people that collected it. He said the kidnapper said, okay, no problem. Can you break this down? Is it that the military knows that the kidnapper is there? Of course they do. Every time people are kidnapped in Nigeria, the military are intelligent, they know. Their excuse is always, we want to avoid collateral damage. That if we go there, like that, some of the hostages could be killed. But that is the excuse they are using, and that's why the industry is increasing. Mo fẹ́ fi àsìkò ìdúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin tí ẹ bá mi dá sí ọ̀rọ̀ mọ́mì tẹ́ ń wò yìí. Mo ti ń rí information nípa wọn, in fact wọ́n ti lọ gan lórí TikTok. Èmi ò tiẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ni, mi tiẹ̀ mọ̀ pé wọ́n ti tó bẹ́ẹ̀ lórí TikTok. But notwithstanding, iṣẹ́ àánú ni ẹ̀yin tẹ̀lé bá mi dáwó fún wọn náà ẹ ṣé. Tá a bá débẹ̀ tó bá láwọn ò ní ìdààmú, máa jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà gbọ́, àwọn tó bá ní ìdààmú àfún wọn lówó. Bẹ́ẹ̀ tó bá pé wọ́n ní ìdààmú yẹn, a máa ṣe ṣọ́ọ̀pù yẹn fún wọn, a dẹ̀ máa ra ọjà síbẹ̀ fún wọn. Mo kàn fẹ́ fún yín lésì ni o, torí mo deep down gan. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ ọmọkùnrin tẹ́ ń wò yìí, òun àti màmá náà jọ máa ń ṣe TikTok. Ẹ jọ̀ọ́ bá mi contact ẹ̀, mo ti lọ sórí DML lórí TikTok. Mo ti fi mẹ́sẹ̀gì sílẹ̀ fún bẹ́ẹ̀, mo fún ní phone number mi, mo ní phone number tiẹ̀ tàbí kó pe phone number mi. So ẹ jọ̀ọ́ ẹ bá mi, ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ sọ fún pé bàbá Gbàgede mọ̀ ní ìdẹ. Mo fẹ́ wá bá wọn nílé wọn, mo fẹ́ wá bá sọ̀rọ̀. Kí n rí bó ṣe rí, tó bá pé wọ́n ní ṣọ́ọ̀pù yẹn lóòótọ́, ká kọ́ ṣọ́ọ̀pù yẹn fún wọn. Àwọn èkú tiẹ̀ fi bẹ́ẹ̀ respond rẹpẹtẹ náà, but at least mo mọ̀ pé tá a bá bẹ̀rẹ̀ àwọn èèyàn bá wa dá sí ọtí mo kàn mọ̀ nìyẹn. But mo dúpẹ́ níwọ̀n bá ẹ̀yin tẹ́ respond náà, thumbs up to every one of you. Ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ bá sì fẹ́ ṣe sí,
iṣẹ́ àmú lọ náà ni ó yá ẹja máa bá lọ. ṣé ẹ ti gbọ́ ìdí àkọ́kọ́ nìyẹn o tó fi jẹ́ pé jíjìyàn gbé yẹn Ọlọ́run jẹ́ kó stop. number 1. number 2, ọmọ sójà kan náà jáde ó sọ̀rọ̀. a máa ń bi àwọn èèyàn léèrè, a máa ń bi àwọn agbófinró wa léèrè pé ṣé kò sáwọn èèyàn bọ́dà wa ni, kí ló dé tí bọ́dà wa tán proliferate ẹ̀kọ́ aṣọ ní reason. aṣáwọn alágbára gan ni wọ́n ń kó àwọn Fúlàní ìwọlé fúnra wọn torí ìbò. ẹ wá máa gbọ́ pé north ×3 gbogbo òbò tó dì ní south west south east àpapọ̀ ẹ̀ ×3 ẹ̀ ló wá láti north. àwọn èèyàn máa ń forí balẹ̀ fún wọn ní north. èyí tó ń ṣẹlẹ̀ olọmọ sójà yìí ló tàṣírí ẹ̀ yẹn. ó ní tí bò bá ti ń bọ̀ báyìí wọ́n lọ kó wọn wọlé. àwọn agbófinró dẹ̀ nílé bá wọn sọ̀rọ̀, odidi mínísítọ̀, odidi sẹ́nétọ̀, odidi alágbára, wọ́n máa kó ọ́ ní tírélà náà máa fi kó wọn wọlé. wọ́n láwọn kó wọn láì camp àwọn tó wá sàṣẹlẹ́ọ̀mù Nàìjíríà. wọ́n á dẹ̀ gba PVC fún gbogbo wọn. wọ́n á wá tóbi bá wọn aláwọ̀ dìbò. tó bá ti wá ṣe tán wọ́n àbádọ́ wọn ní dáwọ́ padà síbi tán ti kó wọn. àwọn yẹn aṣáájẹun wọ́n á wá fọ́n sí gbòòrò. àwọn Gumi sọ̀pọ̀tì wọn because ntí Gumi rí tó fi ń sọ pé láéláyé wọn ò lè bá wọn sọ kankan kan fi wọn lẹ̀. fídíò wọn náà wà lọ́wọ́ mi tán interview Gumi bóyá TVC àbáwọn kan tó bá wọn jiyàn gan. We are under pressure to fight government that has helicopters, is bombarding us. So you remove the pressure, the need for the money is there. When you go there, you don't see any luxurious life. You don't see any luxurious life at all. They are living in huts. They have nothing. They drink sometimes from the stream. So I don't think we can say that they are used to a luxurious life that they won't live it. Actually, they don't even know it with all the money they get. Sheikh, like you said, they are under pressure. Government is bombarding them, and according to what you say, they are saying that it looks like they are under attack. So maybe they are acquiring weapons to protect themselves. But then again, if the pressure is that much, why don't they renounce banditry? And are they also considering the lives of those that they are also taking, and the lives of people that they are also making, unlivable? Okay, you see, if they leave banditry, they will have source of financing their war machine. The question you asked, why are they fighting them? You see, the herdsmen has gone through a lot of hardship. No government has really actually sat down to see into their plight, to modernize them, to even spend anything. Not one kobo of our Nigerian budget goes to them. And now they feel they báwọn ará bí yóò jẹ̀bi wọn ṣe kinní kan. Gumi ọ̀hún ṣó yẹ kó sì wà Nàìjíríà ṣá, ṣó yẹ kó sì wà láyé. ó dẹ̀ mọ̀ pé lórí ọ̀rọ̀ ẹ̀ ẹ̀jẹ̀ àfihàn adákẹ́ ti Tinubu yé. àwọn tó lè da Tinubu lágbónú, Tinubu avoid wọn for now. ègbóbáyá mo mọ̀ pé Tinubu mo mọ̀ pé Gumi máa jẹyàn kan gbá, mọ̀ pé wọ́n máa padà tó. ó lè má jẹ́ ẹ̀sìn ṣùgbọ́n ti yé yín tí mò ń sọ má jà túṣu désàlẹ̀ kò pẹ̀pẹ́ kò ní bá lọ yẹn irọ́ ni. fídíò tẹ wò tán yẹn àwọn tí máa yẹn rìn fáàsì ń bẹ̀ Gumi ní number 1 toró ní negotiator. àṣetọ́ bá sọ fún ìjọba pé 500 million làwọn arábí fẹ́ gbà o 100 million ni wọ́n láwọn fẹ́ gbà. àwọn Gumi á pọ́kẹ́ẹ̀tì 400 million. tó bá sọ fún yín pé they are our brothers, they are our kìnnì kan, ìṣìnà kill them, ní tó fà á nìyẹn tó fi sọ bẹ́ẹ̀. business tí wọ́n lọ ṣé pápá ọmọ Gumi ó tún ti win ní primary election bóyá Kano àbí ìlú o wọ́n lọ́mọ Gumi náà ti win election. oh God, Nàìjíríà kọ́ máa wọrí wọ́n dájọ́ ni wọ́n padà kó. Gumi ti jẹ̀bi ikú ní gbogbo ọ̀nà yìí, no circumstances. ẹ̀yin mùsùlùmí ìkà, mùsùlùmí èmi ò support òṣì. I don't support bullshit. I don't support what Muhammad sallam does not command.
àdọ̀gbọ́n ṣe agbésùnmọ̀mí ni kí àṣírí mùsùlùmí kan ó sì máa bá Gumi ṣe meeting on top of waiting tí dáadáa tí Gumi ṣe fún wa kọ́ àbí téèyàn rẹ̀ tí Gumi jẹ́ Nàìjíríà àbí ti pójú yín fọ́ ẹ̀rá burú tí Gumi ṣe nínú yín ṣe ń pè lẹ́ṣẹ̀ ń jókòó papọ̀ lẹ́ṣẹ̀ ọ̀nà Gumi ráìtì wo ni Gumi ní láti wá síbàdàn wá bá wọn jókòó ṣe meeting rúbo mùsùlùmí tèmi ò support irú ẹ o láì jẹ́ I will never be part of it torí pé Gumi ti jẹ̀bi ikú àṣírí tó ń ṣe tí Gumi ṣe lẹ́gbọ́n tó tú tí máa yẹn tú yẹn fídíò ta play tán yẹn àṣírí Gumi ló tú ń bẹ̀ àṣẹṣẹ káwọn Gumi ṣe nìyẹn òun àtàwọn kó ọ̀tẹ̀ tán sì wà ní ìjọba tàbí tó ti ṣèjọba kọjá tó já lágbára Nàìjíríà tó di ẹ̀pọ̀ Nàìjíríà mú tó jẹ́ kí Nàìjíríà rí mú mi tó jẹ́ kí security tán Nàìjíríà àwọn ọmọ náà bẹ̀rẹ̀ because wọ́n rí pé it's a lucrative business fáwọn owó ẹkún owó ẹ̀jẹ̀ wọ́n á gbowó tó ń bò mí wọ́n á pa nítọ̀hún tó ń gbé wọ́n á sọ ẹbí yẹn sínú ìbànújẹ́ ayérayé wọ́n lùsà ara wọn tó lùsà ẹ̀mí àbí kéèyàn ṣòfò ara tó kó tó ṣòfò ẹ̀mí àìmọye properties wọn tí wọ́n ti tà kán tó rèsì owó tẹ́ gbà lọ́wọ́ wọn ó fi dàtẹ́ bí àwọn bá jáde láyọ̀ ẹ̀mí ju owó lọ ẹ̀mí ọ̀hún kẹ́rì ẹ ti pa wọ́n wá láwọn negotiator gbáṣìírí tó tú ni máa yẹn sọ pé ní ẹbí òun kan wà tí wọ́n gbé tán fẹ́ lọ gbé owó fún àwọn kidnappers ó ní àwọn kan checking point bíi mẹ́ta àwọn Nigeria army tó wọṣọ army tó jẹ́ rí Nigeria army làwọn tó wà checking point yẹn wọ́n dẹ̀ ń gbà nú owó yẹn wọ́n ń gbà nú owó yẹn nígbà tó ń gbà dá tó ń dé ẹlẹ́ẹ̀kẹta lẹ́ni tó ń gbowó lọ sọ pé ara bí wọ́n mọ̀ pé owó ìdóná má wọrí sọ fún wọn pẹ̀ pàwọ́ alágbà definitely wọ́n mọ̀ra wọn jọ jíjẹ́ pọ̀ nù irú wọn yẹn á wà nínú army à sọ pé kí army wá ṣàṣeyọrí nínú insecurity for where níbo làṣeyọrí yẹn wà níbi táwọn Gumi negotiator wà to some extent etí Tinubu ṣe yé mi but bàbá ẹ má jẹ́ kí ìfẹ́ tara yín nìkan sà ẹ má jẹ́ kó borí interest Nàìjíríà o ẹni gbàgbọ́ dẹ̀ ẹ rántí wípé Ọlọ́run ọba ló ń fìyàn sóyè Ọlọ́run ló yọ̀yàn lóyè kúláhùnmọ̀ máàlíkà múlíkì tó tí ìlúmílíkà mọ́ tẹ̀ṣà Ọlọ́run nìkan ló ń fìyàn sóyè ló dẹ̀ yọ̀yàn kó nù òye Fúlàní ò tó bẹ́ẹ̀ láti yọ yín wọn dẹ̀ tó bẹ́ẹ̀ láti fi yín jẹ ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe lásìkò ẹ̀yin bá mọ̀ pé Gumi ò yẹ kó máa rìn kiri láàrin àwọn èèyàn ní Nàìjíríà because he has beaten more than what he can chew he has done more than enough kò fi bò ó ń sọ síta ni pé wọn gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n torí báwọn náà ń pawó wọlé fóun gbogbo bílíọ̀nù tó ń gbà Gumi ní chairs ó ní chair bẹ́ẹ̀ bóyá kẹ́tù rewind fídíò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ ìpadà sí tí máa yẹn sọ tó ń sìn máa yẹn ti cap gbogbo ẹ̀ ló ti parí ọ̀rọ̀ mo tún máa tún ní kán tó play ẹnìkan sìn sójà nìyẹn tiẹ̀ máa pọ̀ fídíò ẹ̀ hàn ibi tó dáa discover pé àwọn fídíò tá à ń play yẹn tó bá ti ń pọ̀ fídíò ẹ̀ YouTube máa mú fídíò wá sílẹ̀ bẹ́ẹ̀ èmi máa mọ̀ọ́mọ̀ lo àwọn fídíò sí i láti fi kéra mi lẹ́yìn láti fi gbéra mi lẹ́yìn tí n bá rí mi kì í sọ lóye jẹ́ kí n máa lo àwọn fídíò sí òun ló fi ń fà tí fídíò wa fi ń gùn táwọn èèyàn kàn pé fídíò yìí ti lè gùn jù but tẹ́ ẹ bá wò ṣó àwọn yìí kẹ́kọ̀ọ́ díẹ̀ mọ́ torí bá mú fàtì wá so ẹ túbọ̀ kan tọmọ sójà yìí náà tó sọ fídíò ti yẹn rèé o. You say now wey time for election don dey reach the time wey dey take dey bring foreigners to come inside Nigeria don dey reach you understand
When I go come see them, because we don't see them steady. You go see them, they will carry, if you dey for checkpoint, be careful. You go see them, they will use truck, carry guys, carry old men, carry guys, put in some motor, carry them, they come. And so they go tell you, say, Nigerian immigrants, I mean, migrants, I don't know how they speak English. They will carry them, come inside Nigeria, they will go build IDP camp for them. If they build IDP camp for them, they will go leave them there, they go come do voters card for them. After they use them, do election, finish. They go come leave them for the IDP camp. By the time we hungry catch those boys, they go from the IDP camp. Because if you watch all the IDP camp where they keep all those migrants, they close to bush. If you hungry catch those boys after they don't use them for election finish, they go abandon them there. They come carry those boys, come from there, enter bush. Now then they disturb for all the part of Nigeria now. Anywhere you go for Nigeria, me I do pass. I can see everywhere. Even place where no say they peaceful before. Everywhere now problem. If no be kidnapper, it could be nonsense attack with the villagers go to collect. Now these boys where they bring during election, especially during general election, it happened where that 2014 when they prepare for election for 2015. It happened where that time. That time we don't know now. We don't understand. We think say maybe our brothers don't they come back. You know that kind of thing now. We don't know say na strategy where they go take the election. Now those boys they take the rig election. You understand? If you see them, send them back. Let me talk them. Let me do road. Talk them. Send them back. If they don't, in fact, let me tell you, if they don't present a reasonable ID card for you, send them back. Or if signal no come, or in fact, contact the highest authority where you go for that place, because you must get commander. Make them come investigate them before you allow them to pass. That's why they go share them for all the parts of Nigeria. Now, the one where happened 2018 against 2019 election. 2018, you know what happened. But that 2014 on, those boys will come that time. Now then they disturb the whole Nigeria now. Everywhere now, even though be banditry, you go be killer herdsmen or you go be terrorists. You go okay. See, I tell how many terrorist organizations there for Nigeria now. Now those boys, because all the terrorists were there for Bush, they don't get factions. Now everybody don't get. Even you go carry your own boys, go start your own. They disturb the whole Nigeria. So make everybody be careful. And again, you will be civilian. Kóra wọn wà ní gbogbo wa bìbà tí wọ́n kóra wọn jọ sí àwọn ilẹ̀ ń wò yìí tí wọ́n kóra wọn jọ sínú igbó ibẹ̀ ni wọ́n ti mobilize. Nítorí wá yà mí lẹ́nu ni pé ọdún kò yà mí lẹ́nu mọ́ ṣáwa náà gbọ́ nǹkan tí àwọn fídíòs méjì ta play yẹn sọ wọ́n ní pé àwọn kan wà tí wọ́n jágbóde gbà fún wọn tí wọ́n ń gba owó lórí negotiation yẹn. Ṣáwọn ìyá wa fẹ́ kó stop la ṣe ń rí Yorùbá náà tó fi ń tó ń já gbóde gbà fún wọn. Káwá níjọba fẹ́ ṣe òfin tó dáa fún wa sà kán ṣòfin yẹn pé tẹ́ ẹ bá ti mú ẹ pa wọ́n pẹ́jọba ò ní federal justice ni tó dájú nìyẹn tó dájú because àwọn náà bá mú yàn wọ́n pààyàn wọn wojú ṣe. To round my point off, to round it up, or to round it up, ṣe up, ó tiẹ̀ gbóná, ó tiẹ̀ yé mi to round it off today. Àwọn tí wọ́n jẹ́ agbófinró wa, ẹ bá wa encourage wọn gọ́fmẹ̀ntì. Gani Adams tẹnumọ́ gbogbo gbà pé tíjọba bá tún òun lẹ̀ òun rẹ́dí túlẹ̀ níbi tá a fẹ́ kó ṣe náà rè tẹ́lẹ̀ ẹ bá wa tú Gani Adams lẹ̀ gbogbo ẹ̀yin state governors ẹ pé gbogbo ẹ̀yin state governors ilẹ̀ Yorùbá ẹ pé Gani Adams ó tún ṣe tó sọ tó exist wọn ti kọ lẹ́tà sí ti bẹ́ẹ̀ ilẹ̀ fóònù láyè ẹ let us prevail on them gbogbo ẹ̀yin ọba wa ẹ bá wa bẹ̀ ìjọba kí wọ́n fún Gani Adams lágbára bóyá àti fún ẹ lọ́fọ́rí tó yá face them káàtì ẹ̀gbọ́n kí ló bẹ̀ ṣe but I bet you bẹ́ẹ̀ bá fún ní ó ti sọ fún oṣù mẹ́fà ní kẹ́ fóun bẹ́ẹ̀ bá gbà láyè léde sí pam ó dẹ̀ ní oṣù mẹ́fà kó tó láṣeyọrí yẹn la fẹ́ jókòó tì kí wọ́n ti nípa gbogbo ilẹ̀ Yorùbá tán but notwithstanding ó sàn ju kó má ṣe rárá lọ ẹ fún Gani Adams náà lágbára ẹ fún láṣẹ kóun náà ti pàtó ọwọ́ ẹ̀ kárí ó ń jèrè ọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ sí lára gbogbo àwọn governors ó lóun ti kọ lẹ́tà sí wọn ti pẹ́ òun ti pé wọn ti pẹ́ wọn dáhùn lóhùn
So why are we calling him Daore Ona Kakanfò ṣe nǹkan kan? Let government permit him. Káwá wo kí ló fẹ́ ṣe? A ní ìdí gbogbo àwọn ọmọ Yorùbá wa o tó ní kálukú mọ̀ kó dára wọn lójú. Irú bàbá tá a play lọ́sàn-án yìí tá a play láàárọ̀ tó sọ̀rọ̀ yẹn tí bàbá Kọ́lá ló tún interview yẹn. Irú bàbá yẹn ẹ tún lè sọ pé fẹnu wúgẹ̀tì níbi tí gbowó ṣùgbọ́n gbogbo àwọn táwọn pè fẹnu wúgẹ̀tì fẹnu jáwáyà tí wọ́n yé wọn ní o Yorùbá ní tìkọ́ ẹ tó gbọ́ ẹni bá dáni lójú àfigbárí wọ́n fi gbárí ní tòwó táwọn lójú. Let us do something about it. Ẹ̀yin ìjọba ẹ fi hàn wá pé ẹ fail wa because conclusively àwa ti conclude pé ẹ ti fail wa gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ state governors pàápàá jùlọ ẹ ti fail wa pàápàá. Ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ ṣe ká fi yín sí àfiyín sí tọ́sìn ogun lẹ̀ ń kójà wá. Governor Makinde is a challenge to you. Ọlọ́ṣẹ́ bus stop challenge wà nìbàdàn. Challenge ló jẹ́ fún yín o. Proof that you did not disappoint Oyo State Ndiji. Proof that you are capable to be a governor in that state. Proof that you are number one security in that state. Proof that you are really commander-in-chief of the armed forces in Oyo State. Tó bá máa fi dọ̀là sọ́túnla ká gbọ́rọ̀ yẹn ayọ̀ wọ́n ti release àwọn ọmọ yẹn. Èyí tí gbogbo Yorùbá rán mi mò ń sọ yìí. Ìtàwọn èèyàn fẹ́ gbọ́ rè láyọ̀. Ibi wọ́n ti ń dábìí ẹnu tí wọ́n ń rọ̀ bí o. Gbàgede ìmọ̀ TV. Àti